subhanallah bàbá ń Bariga àtàwọn tó kù ẹjẹ́ mi ju eléyìí sí yín hadith anabi ni pé wà á ti bẹ̀rẹ̀ ṣe yí àtàlẹ̀ hasanata tamuha béèyàn bá ṣàìdá kó fi dáadáa tọ́ kí dáadáa ó pa ìdá rẹ̀ tọ̀ ẹ wá lọ gbìyànjú ẹ sapá ẹ ná owó yín lórí bí ọlọ́run ṣe fìyà jẹ ẹni tí ń tako ẹ̀sìn ọlọ́run ẹ ṣe dáadáa báyìí nísìnyí ẹ wá fẹ́ gbégbá ìdàrú níbo lẹ fẹ́ gbọ́ síhun ẹ fẹ́ gbọ́ra níbi síbòmíì ni àìdá ni tẹ́ ẹ fẹ́ ṣe lọ́wọ́ yìí àbí kémi náà wọn retí kọ́ọ̀lù yín ni àbí ọ̀tún gbé mi náà lórí tèmi náà sọ yìí kò sí ìbanilórúkọ jẹ́ nù tá à ń bára wa sọ yìí ìsìláàmù ẹ̀ṣẹ̀sìn lé ẹnì kankan ni ìsìláàmù ẹ̀ṣẹ̀sìn bá bẹ́ ẹnì kankan ni ẹni tí ó bá pera rẹ̀ mùsùlùmí ó ti mọ̀ wípé ní òun fẹ́ bọ́ síbi tóun ti máa gba ìjánu tóun ti máa gba ìpenisákìyèsí ad-dinu an-nasihatu lillah wa li rasulihi wa li kitabihi wa li rasulihi wa li a'immatil muslimina wa 'ammatihim bó ṣe wọnú àdísà Nábì nù Ọlọ́run ní fasayunfikuna àwọn ọ̀nà thumma takunu alayhim hasra àmọ́ òfò ni wọ́n bá dé o ìsọ́ọ̀tì ni wọ́n bá dé o àbùkù ni wọ́n bá bọ̀ o ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ o thumma yughlabuna ọjà ó tún wá jẹ wọ́n thumma yughlabuna wọ́n sojú wọn dé thumma yughlabuna wọ́n dẹni ẹ̀tẹ́ thumma yughlabuna àbùkù ọkàn wọn thumma yughlabuna ọlọ́wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu wọn yóò gba yìí lára wọn walladhina kafaru ila jahannama yuhsharun àwọn kèfèrí ọlọ́run jahannama lákó wọn lọ ìparí ayé àwọn nù ni tọ gbogbo ẹni tí ó bá lè wù ọ́ jẹ́ tó wá rí wípé ní bí mùsùlùmí kan bá pè wọ́n sákèèsí nítorí wọ́n ṣe ni pé ìjọmọlúàbí òun ìjọmọlúàbí òun àfáà ẹ̀sìn pàtàkì ìjọmọlúàbí gbogbo wa lọ ẹ̀sìn gan lọ́ra ìjọmọlúàbí fún wa ìwọ náà wò kọ́mọ̀ sí ìsìláàmù lára kó wa kọ́mọ̀ sí ìmọ̀ ẹ̀sìn lára oníkálukú wa ọmọ tá mọ̀ ṣe káàkiri bóyá ọ̀nà ọmọ dọ̀bálẹ̀ fún ewúrẹ́ àbí ká mọ̀ fi gbẹ́ mọ̀lú para àbí igi tá a fi ṣe fọ́nísọ̀ tá ń jókòó lé tàbí kan páálí tàbí kan kọ́ńbọ̀dù tíra yìí ká mọ̀ bọ́ ká lóhun lọ́lọ́hun ọlọ́run wá sábùkù bẹ́ẹ̀ fún wa kò bọmọlúàbí wa jẹ́ ó fi ẹ̀sìn pọ́n wálé ẹ̀sìn wọn wá pàtàkì sí wa Sayyidina Umar radiyallahu anhu warda ó ní nahnu qawmun a'azzana Allahu bil Islam nínú ọ̀rọ̀ nínú tí bàbá ṣe Ádámù kóòtì ní gànmọ́ ń jọ́sí náà nù ni àwọn náà tún kóòtì ẹ̀ lónìí pé nahnu qawmun ìjọ kan ni wá a'azzana Allahu bil Islam ọlọ́run ọba ló ṣe wá lóníyì pẹ̀lú Islam famahama ibtaghayna al-izzata fi ghayrihi bó bá ṣe lè wù ká ṣe wàhálà ká dààmú pé à ń wá iyì síbòmíì tí ṣe Islam azallana Allah ọlọ́run wọ́n yẹ̀yẹ́ wa ọ̀rọ̀ ọmọrùnú bàbá Ádámà náà ká ń gẹmọ lọ́dún náà Sheikh Adam rahimahullah ó ṣe ní báwọn tó ṣe ká wọ́n ká pẹ̀lú ẹgbàá wa mi àmọ́ náà làwọn ń kà fún ọ yìí wípé ní Sayyidina Umar ó ní nahnu qawmun ìjọ kan ni wá àwa mùsùlùmí ẹ̀dá kan ni wá a'azzana Allahu bil Islam Islam lọ́lọ́run fi fún wa yìí kìí ṣe bàbá kankan kìí ṣe bàbá kankan tá a bá gba yìí pẹ̀lú bàbá ọmọ tán máa ń sọ ni bí sàmọ́ wà ládùn la'in fakharta bi aba'in lahum sharafun ọwọ́ ajáde ẹ̀mọ́ mi ni èmi lọ́mọ ṣéwù lágbájá èmi lọ́mọ àfáà lágbájá èmi lọ́mọ kìnnì kan àwa lọ́mọ ìlú Ìlọrin. kúnná sọ̀dákítà á ní bẹ́ẹ̀ ni ọmọ Ìlọrin ní lóòótọ́ walakin bí ìsàmọ́ wà ládùn ní tí Ìlọrin àná ṣe kọ́lẹ̀ yìí ṣe yìí sí ọ̀yìn nú ọmọ. aláhóde yìí ayán ga yín láyé yìí nú ọmọ wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ fún yín. a'azzana Allahu bil Islam
ọlọ́run ló fi ìsìláàmù fún wa níyì, ó ṣe wá ní oníyì pẹ̀lú ẹ̀sìn, ó wọ iyì fún wa pẹ̀lú ẹ̀sìn. famahama btaghayna al-izzata fi ghayrihi, tó bá ṣe pé owó la bá ná táà fi ń wá ìsìláàmù síbòmíì, tó bá ṣe pé ní wàhálà la bá ń ṣe àbí táà fi ń wá iyì síbòmíì, ká ní wàhálà la bá ń ṣe táà fi ń wá iyì síbòmíì, ká ní ká máa dáwò tọrọ lákẹ́, ká dá ìsìláàmù gangan lákẹ́ là bá fi ń wá iyì. azallana Allah, ọlọ́run ti tọ́jú yẹ̀yẹ́ sí tòsí, ọlọ́run ti tọ́jú àbùkù lẹ̀, kọ́lọ́ mọ́ ṣe wálé ní àbùkù. Ma tún wá padà sí ìpínlẹ̀ ìbéèrè mi padà. Èpè bàbá mufti Ìlọrin, ẹ dákun sẹ́yìn lè rán bàbá ń Bàrígà. Mufti Ìlọrin nìkan kọ́, gbogbo ẹ̀yin àgbàlagbà àfáà yín Ìlọrin, ẹ má bínú bí mo ṣe gbé lẹ̀ o. Ṣé irú iṣẹ́ yìí lẹ fi rán àwọn èèyàn? Ṣé irú iṣẹ́ yìí lẹ́nìkan máa jẹ́? Tó bá ṣe wípé ní ẹni tó tàbùkù àwọn àgbàlagbà lẹ́ẹ̀mọ́ gbé, kìí ṣe ẹni tó tàbùkù ẹ̀sìn, kí lẹ gbé ẹni tẹ́ gbé ń dọ̀yìn fún? Kálẹ̀ ẹni tó tàbùkù àwọn àgbàlagbà lẹ́ẹ̀mọ́ gbé, àwọn tó yẹ kẹ́ ẹ gbé pọ̀ lóríṣiríṣi, ẹ yẹ kẹ́ ẹ lọ sí ìwé òun ni kẹ́ ẹ lọ sí. Àwa bèlè ìpenisákìyèsí ká kọ̀rẹ́kìtì yàn, wọ́n ń pè yín ní wọ́n ń tàbùkù ẹ̀. Wọ́n ṣe kí ni o, wọ́n ń pè léyìn ní wọ́n ń tàbùkù yàn. Àmọ́ kí náà ń pè ní wọ́n ń tàbùkù ẹ̀? Àmọ́ kí náà ń pè ní ká fi yìnyàn wọ́lẹ̀? Àmọ́ kí ni wọ́n ń pè ní pé ká hàn yàn lè mọ̀? Àmọ́ kí náà ń pè ní ká dọ̀tí èèyàn? Àmọ́ kí náà ń pè ní ká járáǹkì èèyàn? Àmọ́ kí náà ń pè ní ká yẹ̀yẹ́ èèyàn? Àmọ́ àní ṣe bẹ́ẹ̀ torí ẹ̀sìn ọkọ wa bẹ́ẹ̀. Wallahi al-azim, ẹ̀sìn ọkọ wa bẹ́ẹ̀ àdẹ̀ ní ṣe bẹ́ẹ̀. Èyí wèé ní. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé ní déédéé bí èèyàn bá ti wá ṣe àrífín sí ẹ̀sìn Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni rọ́dù ó ṣe lágbára fún sí. Ẹ tún wá dì í mú, béèyàn bá tún wá gbìyànjú gbogbo bí tí ọba lè wù kọ́ há sínú ìjọ, tó bá gbìyànjú tó bá gbèjà Islam, tó dá Islam padà wá lọ́wọ́ àwọn tó fẹ́ mọ yẹ̀yẹ́ rẹ̀, ọ̀rẹ́ wa ni lórí nǹkan tí ń ṣe lọ́wọ́ nì, ọ̀tá wa ni lórí nǹkan míì tí ò ṣe. Tó bá wá sọ wípé ní tá a bá òun sọ̀rẹ́ sí òun tó wá gbé lẹ̀, ọ̀tá wa ni. Torí wípé Ànábì fi kọ́ wa, ó ní thalathun man kunna fihi wajada halawatal iman. Nǹkan mẹ́ta kan bẹ, ẹni tí mẹ́tẹ̀ẹ̀ta bá ń bẹ lára rẹ̀, wajada halawatal iman, yóò rí adùn nígbàgbọ́. An yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma, kó ṣe pé ní Ọlọ́run àtòjíṣẹ́ ni wọ́n pàtàkì sí ju gbogbo anybody lọ. Ẹja bẹ̀rù Ọlọ́run náà, ẹja bẹ̀rù Ọlọ́run. Sí bàbá àgbàlagbà kanu lọ́jà ìlẹ́nujọ́ mẹ́ta yìí tá fèsì kan fún láàárọ̀ yìí, ẹgbọ́n tí ń sọ jáde lẹ́nu. ń bọ́ Abubakar, ń bọ́ Umar, ń bọ́ àwọn sọ̀hábà Nábì, bẹ́ẹ̀ ni ń bọ́ àwọn àfẹ́sìn. Aláwọn bàbá kan tó jà àwọn eléyìí lọ, ẹ̀rẹ́ yìí ń gbé ẹ fẹ́ tú di ara yín tàsáyé, káyọ́ ọmọ pé àwọn bàbá wo gan lẹ̀ ń gbèjà, ẹ fẹ́ káyọ́ ọmọ wípé ní kí èsì bàbá kankan lẹ̀ ń gbèjà, ń tẹ́ ẹ gbé lọ́wọ́ àtàwọn tó ń gbèjà rẹ̀ lẹ̀ ń gbèjà. Béèyàn bá gbé ní tí èsì ìsìláàmù lọ́wọ́, mọ́ pé lókọ̀ ìsìláàmù fáwọn èèyàn, sọ wípé tọ̀ ìtọ́ ọ̀fẹ́ sí èyí ò ọ̀fẹ́ pawó ń di rẹ̀. Naam, má dàá pọ̀ lẹ́sìn Ọlọ́run fáwọn èèyàn rárá bó ṣe lè wo ọmọ. Tó bá ti ṣèyún bùkátà ti wá ti bí akọ́dà níbo ọjà, kí lọ́kàn wá? Ìwọ kan sọ wípé nítọ̀ ẹ̀yin èèyàn o, a fẹ́ ṣe náfìlà kan, náfìlà náà rákà mẹ́jọ ni, sálámà mẹ́ta, fátíà 1000 lórí ìdúró. Kìí ṣe pọ́lọ́wọ́n ọgbà ní bàdà lọ́wọ́ wa o, kìí ṣe lànà nábì o, a kàn fẹ́ fi sin lọ́hun ni o.
ìdáhùn èèyàn dá yín lóhùn ẹ̀yin náà mọ̀ pé wọn ò ní dáhùn ẹ mọ̀ á mọ̀ pé tí ọ̀dà lẹ́sìn ọlọ́run fáwọn ìtẹ́wọ̀n pé ní tẹ́ ẹ bá ti pè lẹ́sìn ọlọ́run èèyàn gbà lọ́wọ́ ẹ wá ní ká dá káká mọ́ sọ̀rọ̀ ẹ̀ tó bá tún wá sọ̀rọ̀ ẹ fẹ́ mú ẹ fẹ́ fi sẹ́wọ̀n ẹ bẹ̀rù ọlọ́run ẹ dákun ṣe ẹ láyà sọ́lọ́run náà ni àbí sùúrù ọlọ́run náà lọ́tàn yín tó báyìí ya ayyuhal insanu ma gharraka bi rabbikal karim di fàyà yìí parí ọ̀rọ̀ mi kí n máa bá tèmi lọ nínú al-Qur'an ọlọ́ni yuriduna liyutfi'u nurallahi bi afwahihim gbogbo àwọn tán mọ̀ pé ẹdẹ ẹdí ẹtì ẹpá ẹdá alákẹ́ ẹfọwọ́ bò ẹdá nǹkan bò mọ́lẹ̀ fún ẹ̀sìn ọlọ́run ní gbogbo wọn látòkè délẹ̀ wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run àmọ́ bí àfùwáhìhìm òpònú wa ni wọ́n àgọ̀ ni wọ́n ọmọ tútù ni wọ́n akọ̀dà ni wọ́n bí àsárá Ìjẹ̀bú ń bí ǹjẹ́ kí ló fà bí àfùwáhìhìm ẹnu wọn ni wọ́n fẹ́ fi pa ìmọ́lẹ̀ ọlọ́run wọ́n lè rí ipa nu o òmùgọ̀ ni wọ́n nù o ọlọ́run tó wá ní tòun ti bẹ́ẹ̀ náà wallahu mutimmu nurihi ọlọ́run ó parí ìmọ́lẹ̀ rẹ̀ o ọlọ́run ó parí ìmọ́lẹ̀ rẹ̀ o tó bá ṣe pé ní owó lèèyàn bá fẹ́ ná sí di ìbàjẹ́ tó rò pé òun fi dá òótọ́ ọ̀rọ̀ lákẹ́ ẹ̀rán tí àwọn nǹkan láìpẹ́ láì jìnnà nítòsí ń bí yìí náà kí ni wọ́n gbà kí ni wọ́n bá bọ̀ kí ni wọ́n rí ń bẹ̀ irú àti bọ̀tán bí ọ̀tán lọ́wọ́ ọlọ́run irú ìyà bí ọ̀tán lọ́wọ́ ọlọ́run walitakun minkum umma ọlọ́run ló gbọ́dọ̀ wà nù yín umma àwọn ọjọ́ kan yad'una ila al-khayr ká máa pèèyàn sí di dáadáa ya'muruna bil ma'ruf ká máa pa àwọn èèyàn láṣẹ pẹ̀lú dáadáa pé ìtọ́lọ̀ sọ̀rọ̀ ìtọ́lọ̀ wíre ìtànàbí rẹ̀ sọ̀rọ̀ wa yanhauna 'anil munkar èyí ọ̀ pẹ̀lú ẹ̀sìn èyí ò sínú ẹ̀sìn ọlọ́run ọ̀ṣọ́ àṣà Yorùbá tẹ fẹ́ dà mẹ́sìn ni ẹ̀sìn Yorùbá tẹ fẹ́ dà mọ́sílámù ni ìwé ẹbọ tẹ fẹ́ dà mọ́sílámù ni wa ulaika humul muflihun ẹni tí ó jèrè lọ́lọ́run pè wọ́n o èmi fẹ́ léyìí mo sẹ́ndì ẹ̀ ní ọ̀rọ̀ sí bàbá mufti Ìlọrin tèní yìí pé ẹ dákun sẹ́yìn lẹ́rán wọn eléyìí wọn ni mo tún wá ṣe ní ọ̀rọ̀ bákan náà táwọn tán ń pera wọn ní ògo Ìlọrin ipe ṣe ń tẹ́ ẹlẹ́gbẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe dán bàbá tàná. so kí Allah subhanahu wa ta'ala kó mú wa lórí dáadáa kọ́ wa làbó wọn Ọlọ́run ṣètò kó ṣàánú wa kọ́mọ́jà ṣẹ̀ṣẹ̀ gbé kọ́mọ́jà ṣìnà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب